A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá Ọmọalọ́gọ̀madẹ̀. Ilé-ẹjọ́ United States ní Northern District Illinois ti dájọ́ gbé olùdíje du ipò ààrẹ lábẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Atiku Abubakar bí ó ti pàṣẹ fún Ifásitì Chicago State University (CSU) láti yọ̀ǹda gbogbo àkọọ́lẹ̀ ìwé kíkà Ààrẹ Bọ́lá Tinubu títí òní ọjọ́ Ajé. Ṣùgbọ́n àwọn agbẹjọ́rò Tinubu ṣe àríyànjiyàn wípé àwọn ìwé-ẹ̀rí wọ̀nyí kò wúlò fún ẹjọ́ kòtẹ́milọ́rùn tí Atiku pè nílé-ẹjọ́ tó ga jùlọ Supreme Court. Ìpẹ̀jọ́ tí agbẹjọ́rò Tinubu tí ó fi ìlú New York ṣebùgbé pè, Olúwọlé Afọlábí, ni ó ṣe àwáwí oníkókó méjì. Àkọ́kọ́ ni wípé àkọọ́lẹ̀ ìwé-ẹ̀rí Tinubu kò wúlò ní ilé-ẹjọ́ Nàìjíríà gẹ́gẹ́ bí Atiku ti sọ. Ẹlẹ́ẹ̀kejì ni wípé ìbéèrè Atiku kò lẹ́tọ̀ọ́ nítorí ó lòdì sí àṣírí ìgbé ayé àti ìfipamọ́ àkọọ́lẹ̀ ìwé-ẹ̀rí. Ṣùgbọ́n ilé-ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé ìbéèrè Atiku ga ju àkọọ́lẹ̀ ìgbé ayé Ààrẹ Tinubu lọ bí ó ti fagilé àríyànjiyàn agbẹjọ́rò Tinubu tí ó sì pàṣẹ kí CSU pèsè gbogbo àkọọ́lẹ̀ ìwé-ẹ̀rí Tinubu fún Atiku. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Obìnrin àkọ́kọ́ Olúrẹ̀mí Tinubu sọ lánàá wípé ọkọ rẹ̀ Ààrẹ Bọ́lá Tinubu kìí ṣe onídán. Ó sọ eléyìí ní ìlú Àbújá nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìsìn fún ayẹyẹ ọdún òmìnira ilẹ̀ Nàìjíríà tí wọ́n pe àkọlé rẹ̀ ní Christ in You, the Hope of Glory. Obìnrin àkọ́kọ́ ní ìjọba Ààrẹ Tinubu jogún gbogbo rògbòdìyàn tí ó wà nílẹ̀ yìí ni, ṣùgbọ́n ó ṣetán àti ṣe àtúnṣe gbogbo rẹ̀ láì dá ẹ̀bi ru ẹnikẹ́ni. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ohun tí ó ti ṣẹlẹ̀ láìmọye ọdún sẹ́yìn ni àwọn jogún, àwọn kò sì ṣetán àti máa tọ́ka ẹ̀bi sí ẹnikẹ́ni, ṣùgbọ́n kí àwọn ṣe àtúnṣe. Olúrẹ̀mí tẹ̀síwájú wípé ìjọba rere kan kò lè nípa àyàfi bí àwọn ará ìlú bá tẹ̀lé àpẹẹrẹ Jésù Kristi, Olúwa wa tí ó kún fún ẹ̀mí mímọ́, ìfẹ́, ayọ̀, àlàáfíà, ìwà pẹ̀lẹ́, rere, ìgbàgbọ́ àti ìdáríjì. Ó ní láti nípìn nínú oore àkúnwọ̀sílẹ̀ orílẹ̀-èdè. A gbọ́dọ̀ mójú kúrò nínú ohun tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kí a ní àfojúsùn fún ìrètí ọ̀la. Aya ààrẹ tẹ̀síwájú wípé kò sí ìṣòro tí a kò lè borí bí a bá kọ́ ẹ̀kọ́ nínú ìwé mímọ́. Mátíù orí 11 ẹsẹ̀ 28 tí ó kà wípé ẹ wá sí ọ̀dọ̀ mi, ẹ̀yin tó ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wúwo lé lórí, èmi yóò fún yín ní ìsinmi. Láfikún, ó ní àsìkò báyìí ni ó yẹ kí a mú ìgbàgbọ́ wa dúró ṣinṣin, ìgbàgbọ́ tí Jésù Kristi bí mọ́ wa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Nínú ìgbìyànjú àti ṣe ìdáwọ́kọ́ fún èròǹgbà ìyanṣẹ́lódì aláìlópin tí àwọn àjọ òṣìṣẹ́ fẹ́ gùnlé lọ́la ni ìjọba àpapọ̀ fi ṣe ìpèsè pàtàkì fún ìrònúpìwàdà. Olórí òṣìṣẹ́ fún Ààrẹ Bọ́lá Tinubu, Fẹ́mi Gbàjàbíàmílà, ni ó ṣe ìkéde láti gbé ìpinnu wọn àkọ́kọ́ lẹ́yìn tí Ààrẹ Bọ́lá Tinubu ṣe nínú ọ̀rọ̀ ìyànjú rẹ̀ fún ọjọ́ òmìnira tí ó wáyé lánàá ọjọ́ Àìkú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìjọba lẹ́yìn ìjíròrò ni Ààrẹ ṣe àlékún owó ìdásí fún àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ láti Náírà 25,000 sí Náírà 35,000 fún odidi oṣù 6. Ṣùgbọ́n ìpàdé tí ìjọba àpapọ̀ pè pẹ̀lú àwọn àjọ òṣìṣẹ́ ni wọn kò ríbi fẹnu ẹ̀ kò sí, bí àjọ òṣìṣẹ́ ṣe ṣe àwáwí wípé àwọn fẹ́ lọ fi àbá ìjọba àpapọ̀ tó gbogbo ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ yòókù létí níbi ìpàdé ìgbìmọ̀ wọn tí yóò wáyé lónìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti yọ̀ǹda àwọn 7, lára wọn láti rí àlùfáà ìjọ Àgùdà tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú ní ọjọ́ mélòó sẹ́yìn lórí ẹ̀sùn ìjàǹgbara fún ilẹ̀ Biafra. Wọ́n fi ẹ̀sùn kan àwọn wọ̀nyí wípé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ Movement for the Actualization of the Sovereign State of Biafra (MASSOB) tí olóyè Ralph Nwazuruike jẹ́ adarí. Lára wọn láti rí Reverend Father Samuel Anebonem, olóyè Sylvester Dinyelu ẹni ọdún 97 (87 years) àti àwọn 5 mìíràn. Adarí ìròyìn àti olùbádámọ̀ràn pàtàkì fún BIM MASSOB, Maazị Chris Murchar,
ni ó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ ní ìlú Awka. Àtẹ̀jáde náà kà wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ó lẹ́tọ̀ọ́ fún àwọn tí wọ́n fi ọwọ́ ọlá gbá lójú láti pòǹgbẹ fún òmìnira, ojútùú rẹ̀ ni ó jẹ́ ìpèníjà, bí ó ti rọ àwọn ọmọ ẹgbẹ́ láti má ṣe rẹ̀wẹ̀sì, kí wọ́n sì máa tẹ̀lé ipasẹ̀ Nwazurike nítorí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ipasẹ̀ yìí nìkan ni ọ̀nà tí ó tọ́ láti gba òmìnira fún ilẹ̀ Biafra. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Mínísítà àná fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú Olóyè Osita Chidoka ti sọ wípé pípàṣẹ tí ilé-ẹjọ́ tó fìkàlẹ̀ sí orílẹ̀ United States pàṣẹ fún Ifásitì Chicago State University CSU láti yọ̀ǹda gbogbo àkọọ́lẹ̀ ìwé kíkà Ààrẹ Bọ́lá Tinubu fún olùdíje du ipò ààrẹ lábẹ́ òṣèlú People's Democratic Party PDP nínú ìdìbò ọdún yìí, Atiku Abubakar, jẹ́ ìdójútì ńlá, national disgrace. Ọ̀gá àgbà àná fún àjọ alámòjútó ojú pópó Federal Road Safety Commission FRSC ní ó jẹ́ ohun ìyàlẹ́nu wípé àwọn aláṣẹ iléeṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS, National Intelligence Agency àti àjọ elétò ìdìbò Independent National Electoral Commission INEC pẹ̀lú àwọn aṣojú ilẹ̀ Nàìjíríà ní Washington DC kò lè ṣe àgbékalẹ̀ gbogbo ohun tí ó dìrọ̀ mọ́ àkọọ́lẹ̀ ìwé kíkà Ààrẹ Tinubu tí ó fi jẹ́ wípé Àtíkù ni ó wá ń ṣe èyí. Olóyè Chidoka sọ eléyìí lánàá ọjọ́ Àìkú. Ó ní gbogbo àwọn tí òun dárúkọ wọ̀nyí lajú sílẹ̀ tí wọ́n fi ṣe ìbúra fún Ààrẹ Tinubu láì sọ̀rọ̀ lórí oyè gbígbà rẹ̀. Ó ní fún ọdún 23 ni awuyewuye ti ń wáyé, lábẹ́ rẹ̀ ni agùnbánirọ̀ di mínísítà. Bẹ́ẹ̀ ni àwọn tí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ń ṣe ìwádìí ní àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ ní ọ̀dọ̀ ìjọba àpapọ̀, gbogbo wọn ni wọ́n sì gba ọ̀nà àyẹ̀wò kọjá. Ilé-ẹjọ́ United States fún àwọn Àríwá Northern District of Illinois ni ó gbé ìdájọ́ kalẹ̀ ní ọjọ́ Àìkú bí wọ́n ti pàṣẹ fún CSU kí ó ṣe àgbékalẹ̀ gbogbo àkọọ́lẹ̀ ìwé kíkà Tinubu fún Àtíkù títí òní, ọjọ́ Ajé ọjọ́ 2 oṣù kẹwàá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Chidoka, ó ní ó yẹ kí àwọn iléeṣẹ́ mìíràn lórílẹ̀-èdè dọwọ́ bojú ni bí ó bá já sí wípé ayédèrú ìwé-ẹ̀rí ni olórí orílẹ̀-èdè ń gbé kiri. Ó ní èyí yóò túmọ̀ sí ìtìjú lórílẹ̀-èdè àti lókè òkun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò Joint Task Force JTF ẹkùn ti gúúsù ìlà oòrùn láti Udoka kejì ti pa ó kéré tán afurasí 4 láti ẹgbẹ́ ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB àti ẹ̀ka ológun rẹ̀ Eastern Security Network ESN. Nínú àtẹ̀jáde tí ó tẹ akọ̀ròyìn lọ́wọ́ lánàá ní Adelé, adarí agbẹnusọ iléeṣẹ́ ológun Jonah Umakalu sọ wípé ìgbésẹ̀ yìí wáyé ní Ọjọ́bọ̀ ní ojúnà Oṣùmọ̀gù sí Ukpor ní ìpínlẹ̀ Anambra. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde, àwọn agbébọn ìránṣẹ́ èṣù wọ̀nyí dènà de ikọ̀ ológun pẹ̀lú ìró ìdúgbàmù tí wọ́n pè ní Improvised Explosive Device IED kí àwọn ológun tó fìjà pẹ́ẹ́ta pẹ̀lú ìbọn tí ó já sí ikú 4 nínú àwọn ajìjàǹgbara wọ̀nyí. Unuakalu ṣàlàyé wípé nínú ìjà yìí ni ikọ̀ ológun ti kápá wọn pẹ̀lú ohun ìjà tí ó lágbára ju tiwọn lọ. Lẹ́yìn èyí ni wọ́n rí ìbọn AK-47 rifle 2 gbà ní ọwọ́ wọn tí àwọn mìíràn sá gba inú igbó pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn lára. Àjọ JTF wá fi àsìkò yìí fi dá àwọn ará ìlú lójú wípé àwọn kò ní rẹ̀wẹ̀sì nídìí gbígbógun ti ìwà ọ̀daràn kí àlàáfíà bá lè jọba. Bákan náà ni wọ́n rọ àwọn olùpamọ́ òfin àti èèyàn yìí ẹkùn gúúsù ìlà oòrùn láti má ṣe dẹ́kun nínú pípèsè ìtanilólobó tó ṣeé fọkàn tẹ̀ tí ó lè mú wọn borí ìṣòro ètò ààbò láwùjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Oníṣègùn ọkàn cardiologist láti ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ University of Port Harcourt Teaching Hospital UPTH Dókítà Eze Nwafor ti sọ wípé àìsàn ọkàn fi gbogbo ojoojúmọ́ lékún sí i látàrí ìṣòro ọrọ̀ ajé orílẹ̀-èdè. Ọ̀jọ̀gbọ́n tí ó kóró ojú sí àìlera yìí dá ẹ̀bi ọ̀rọ̀ yìí ru òfin ìjọba. Ó ṣàlàyé wípé owó náírà tó dì mẹ́rí ti sọ oògùn ìtọ́jú ọkàn láti ilẹ̀ òkèèrè di ọ̀wọ́n gógó.
Nwafor sọ eléyìí fún akọ̀ròyìn níbi ìtanijí lórí ìlera tí ó wáyé ní òpin ọ̀sẹ̀ fún ayẹyẹ Ọjọ́ Ọkàn Lágbàáyé, bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé iye owó tí wọ́n fi ń ṣètọ́jú ọkàn tó gọbọi ti mú kí ọ̀pọ̀lọpọ̀ ìdílé máa sáré àsápajúdé. Ó tẹ̀síwájú wípé ìṣòro ọrọ̀ ajé orílẹ̀-èdè ń kóbá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó ní àìsàn ọkàn nítorí tí wọ́n bá máa fi san owó iléèwé, owó oúnjẹ, owó ọkọ̀, èyí tó kù kò lè tó láti fi gbọ́ àìlera ọkàn. Ìdí nìyí tí ọ̀pọ̀ fi ń tọ ọ̀nà ìṣègùn àbáláyé lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Kogi Yàyà Bello ti kí Ilébáyé Ọdìnìyà, ẹni tó gbégbá orókè nínú ìdíje Big Brother Naija (BBN) àwọn ìràwọ̀, kú oríire. Lánàá ọjọ́ Àìkú ni ìdíje orí ẹ̀rọ amóhùnmáwòrán yìí wá sí òpin. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà Ọ̀nàgùn Mohammed gbé jáde ni Bello ti sọ wípé oríire Ilébáyé ṣe àpẹẹrẹ ọpọlọ pípé, ìfarajìn àti ìwà pẹ̀lẹ́. Ilébáyé tí í ṣe akẹ́kọ̀ọ́ gboyè lórí ìwà ọ̀daràn (criminology) láti Ifásitì Salem ní ìlú Lọ́kọ́jà ni wọ́n ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àwòkọ́ṣe àti olú ọmọ fún ìpínlẹ̀ Kogi. Ilébáyé ni ó ní ìwọ̀n 30.8% tí ó fi la ẹni tó súnmọ́ pẹ́kípẹ́kí Mercy Eke pẹ̀lú 23.48% sí ìyàlẹ́nu gbogbo ènìyàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.